You're welcome to King's Crown radio station, KCR2, the digital and internet radio station, the station for the elites and the world. Broadcasting and streaming from London, Canada and America. To call the station, please dial 0741 7545333. I repeat, 0741 7545333. Our email address is info@kingscrownradiokcr2.com. Happy listening. Welcome to the feature of real-time gospel and evangelism. Barking, Dagenham and Essex present Promised Land Cherubim and Seraphim Church at Jagun Shagun, London. Address: Unit G5, Ajax Works, Hertford Road, Barking, Essex, IG 118DY. Beside the big yellow self-storage building at the top of Mountain of Fire Church. Prophet in charge, Prophet Moses Taiwo. Contact phone number 07943 143 004 and 0742 479 0242. Our time of services are Wednesday, Shiloh, 7 p.m. to 9 p.m. Friday, night vigil, 10 p.m. to 4 a.m. Sunday, Bible class, 10 a.m. to 11 a.m. Praise and worship, 11 a.m. to 12 p.m. Thanksgiving starts from 12 p.m. to 3 p.m. Come one, come all. Salvation is free. Promised Land. Shalom. She understand our important issues don't affect ile homes. Again, don't affect our mowa to this farag to farag church. And mama discuss it. So through that, Elumi Amari solution. She mo ban so lórí radio. Táwọn kan calling. Ẹni kan ló máa ní nǹkan báyìí ló ń ṣe òun. Ọ̀pọ̀lọpọ̀ ade ṣe kini wọ́n chipping. Láti bẹ̀ lọ a rí solution abẹ́kọ̀. Ọlọ́run afa náà solution sí láyé wa. Amen. So lálàyé fa ọ̀rọ̀ gùn. Seminar is any group or meeting for holding discussions or exchanging information. Meeting for discussion of a subject. So questions to move the discussion is that, can you sacrifice your beloved for money, for fame, for power, for promotion? Again, so I want to reach if you can sacrifice it. Then can you sacrifice your beloved for Christ? Answer response must be in relation to discipleship. Then what is sacrifice? You are going to ask that, yeah, because exactly. Sacrificing. I'm asking, what is sacrifice? We can elaborate it by saying it in Yoruba, so that other people will understand it, because there is a je and sacrifice. Majemu and a je. What is the difference between the two? Is the je is the sacrifice, or the majemu is the sacrifice? Which one is the sacrifice between a je and majemu? Majemu is sacrifice. Sacrifice. If I Yoruba sacrifice the mo fencing ko to le ye wa ko ta nso npa sacrifice. Irubo etutu. Okay, if you nkan se etutu, olonje sacrifice, then we can come in when we think about it. Majemu ama o le fe farajo ṣùgbọ́n yàtọ̀ wà ńbẹ̀. Covenant eje. Show neje, covenant neje. Or vow. Okay, or vow. Okay. Now, in terms of the Lord is sacrifice. So we need to know the in-depth meaning of our kini. Katuma shege ko mo so inú mi dùn pé wọ́n raise issue yẹn pé kitchen ni sacrifice ngogon, because ẹlòmíì máa ń rò pé bóyá májẹ̀mú yẹn òun ni sacrifice kò rí bẹ́ẹ̀. Ètùtù gangan ni sacrifice. Ó lè ètùtù ṣe lè wáyé. Ṣé o pé tí ètùtù bá máa wáyé bí sacrifice yẹn, bóyá a lè máa sọ fún ẹnìkejì wa pé mo fẹ́ ṣe ètùtù báyìí, mo fẹ́ ṣe certain thing, but covenant or májẹ̀mú ó mean pé it's an agreement between two people. Between what is that? Kí ni nǹkan tó wà láàrin yẹn tá máa fi sí àárín yẹn pé okay, covenant is that between man and God. Kí la máa fi sí àárín yẹn? It's an oath. Okay, any other word? Yeah, it could be oath. Yeah. What about an agreement? Agreement,
they have to agree. Yeah. Not with God. Yes, you agree with God at times. No. Or God agrees with you. God can only agree. No, how do you know God agree with you in what you want to do? Only way we can agree, Only with go into an agreement with God is only when God prophesies to us Yes. to go and do something, something, then you go ahead. and we don't do it or we do it. Yes. That is an agreement from God, not from us to God. Okay, within God, not within man and God. Topic that treat is between God and man. Tabawo topic yẹn. Wọ́n ní can you sacrifice your wife, your wife your child, or your husband? for kini kan? Then the God. second one, can you sacrifice your beloved for Christ? Ṣé rí pé nǹkan tá à ń sọ ń sìn yìí ó ní link Ọlọ́run ní orí. So nǹkan tá à ń sọ ń sìn we don't have to take that word Ọlọ́run yẹn kúrò ńbẹ̀ ká ní nítorí pé à ń sọ ti ayé. Ṣé rí nípa covenant yẹn ó ní church kan tó ń pè ní New Covenant Church àwọn àti tá náà jọ ní New Covenant Ọlọ́run ló ní New Covenant pẹ̀lú ló ní májẹ̀mú titun pẹ̀lú. So the thing we are discussing is about God. So sacrifice ó mú ọ̀rọ̀ Ọlọ́run dání. So ká má mú kúrò pé àwa àjíǹde kankan pẹ̀lú Ọlọ́run. It's something to do with God as well. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ máa bẹ́ẹ̀ mi ṣe rí sí nǹkan tá à ń fà yìí kì í ṣe nǹkan tó le. It is something that is related to Bible and so shall be discussed accordingly. Ṣé rí oníkálukú ló nítumọ̀ sí bóyá ó ṣe yé oníkálukú but ẹ̀mí mímọ́ ló máa ń fi èèyàn mọ̀nà ẹ̀mí mímọ́ náà dẹ̀ fi wá mọ̀nà lágbára Ọlọ́run. Ṣé rí vow tí à ń sọ yìí bẹ́ẹ̀ mi ṣe rí sí. Possibly pé it's a determination of doing something. Tí mo bá fẹ́ ṣe nǹkan tí mi ò bá ṣe ìlérí fúnra mi pé mo fẹ́ ṣe kinní yìí kí n dẹ̀ ní ọkàn tí wọ́n ń pè ní decision and vow they go along méjèèjì and determination as well, that is vow. I vow that I'm gonna do this and I will do it torí pé mo ti ṣe ìlérí ni láì ṣe ìlérí yẹn mo sì lè rí ohunkóhun àwọn ohun ìkọ̀sẹ̀ tí mo lè má lè mójú kúrò níbẹ̀ tó lè fa nǹkan yẹn tó lè fà sẹ́yìn tó lè má mú kí n ṣàṣeyọrí ẹ̀ nítorí pé mi ò tí ì pinnu hallelujah ìpinnu that is vow mi ò tí ì ní ìpinnu nínú ara mi láti ṣe nǹkan ẹ̀ ṣùgbọ́n nígbà tí mo bá ti ní ìpinnu eléyìí jẹ́ ìwà Ọlọ́run wà mo dẹ̀ mọ iṣẹ́ táwọn méjèèjì ń ṣe ṣùgbọ́n mo ní ìpinnu láti sin Ọlọ́run mi ò ní ìpinnu láti tẹ̀lé èṣù. Then I walked on to God and I made a covenant with God. Ọlọ́run ti ní àwọn ìlànà ẹ̀ tó là sílẹ̀ kò dẹ̀ fipá mú wa láti ṣe ṣùgbọ́n àwa torí pa ti ní ìpinnu láti tẹ̀lé àwọ̀ inú òfin tó là sílẹ̀ yẹn a dẹ̀ jẹ́jẹ́ torí pé níbi tí òfin bá wà ẹ̀jẹ̀ máa ń wà tí ò bá sí ẹ̀jẹ̀ torí ẹ̀ la ṣe máa ń sign agreement nígbà tá a bá ṣe contract wọ́n á ní terms of agreement you read through if you are contented with it if you are alright with it you sign. Once you have signed you have agreed to the term of the contract ó ti di covenant without that kò di covenant wọ́n ní ìlú tí ò bá sí òfin ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀ ìyẹn ni covenant tá a make covenant a make as a result of ìpinnu tá àti ohun tá à ń wá níbi tá à ń lọ tá a fi ní ìpinnu yẹn okay bàbá ní mọ́tò tí ó fà ìtọ́ fẹ́ tà èmi lówó lọ́wọ́ ṣùgbọ́n torí pé mi ti ní ìpinnu láti ra mọ́tò mo dẹ̀ rí pé mọ́tò tí bàbá fẹ́ tà mọ́tò tó gbayì láwùjọ ni wá kó owó yẹn mi ò wòye tí owó yẹn jẹ́ ó tẹ̀lé jẹ́ owó tó jẹ́ pé gbogbo tó wà lọ́wọ́ mi láyé lọ́rùn nìyẹn tí mi ò ní ra oúnjẹ bọ̀ torí pé mo ti ní ìpinnu láti ra mọ́tò yẹn mo kó owó yẹn fún bàbá pé mo fẹ́ ra mọ́tò bàbá wa pè mí pé ọlọ́gbẹ́ni wa kò tán síbẹ̀ o wàá máa san owó fún mi lóṣooṣù lórí mọ́tò lẹ́yìn owó tó san yìí ṣé mọ̀ gbogbo owó tó dẹ̀ wà ọwọ́ tèmi nìyẹn mo ti rí pé tí má ti san owó yìí mi ò ní san owó mi mọ́ bàbá wa ní láì jẹ́ bẹ́ẹ̀ tó o bá ti lè máa sanwó ẹ̀ fún mi lóṣooṣù mi ò ní gbé mọ́tò yìí fún ẹ wọ́n á ní ìwé wà tó máa tọwọ́ bọ̀ o láì tọwọ́ bọ̀ wé yìí o ò ní gbé mọ́tò yìí lọ ṣé mọ̀ torí pé mo fẹ́ràn mọ́tò yìí púpọ̀ àti bóyá torí afẹ́ ayé tí mo fẹ́ fi mọ́tò yìí ṣe
mo wá sacrifice ara mi àtowó, mo tún sacrifice family mi gan, torí nígbà tówó tó bá yẹ ká fi jẹun bá wà, but tó jẹ́ pé wọ́n bá owó yẹn náà ni máa fi san monthly payment yẹn fún bàbá, mo kówó yẹn fún bàbá, ebi ń pa àwọn family mi, ṣe nípa àtijọ́ sacrifice, mo ti èmi ni mo on behalf of the family mo sacrifice gbogbo wọn, mo tà wọ́n dànù, àwọn yẹn ń jẹ̀yà. So ìyẹn ni ẹ̀jẹ̀ náà, ilé ìta ń pè ní sacrifice. Gẹ́gẹ́ bá a ti ṣe sọ yìí, sacrifice came as a result of the covenant I made with Baba. If the sacrifice is not there in the first instance, if the covenant is not there, the sacrifice is not going to come. It's not going to show. Hallelujah. Ṣẹ́rí tabawo chronologically àti gbogbo ẹ̀ wọ́n ṣe máa ń sọ in order bí ilé ayé ṣe wà náà lélẹ́yìí kò yí padà. Ó kàn jẹ́ pé ìtumọ̀ tó ní sí oníkálukú òun ló yàtọ̀. Ọlọ́run má ṣe mí lọ́mọ ègbé o. Bàbá tí mo bá fẹ́ jẹ́ ọmọ ègbé lénìí, ṣe bí mo rí ọ̀nà Ọlọ́run lẹ̀ tí mi ò tọ̀. But torí pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti yan eléyìí tí mo bá fẹ́, mo dẹ̀ ní ìpinnu láti yàn, mo dẹ̀ yan eléyìí tí mo fẹ́. Torí tó ń ṣe fún mi àti torí tí mo rí, mo jẹ́jẹ́ pé màá máa tọ̀ lẹ́yìn. Èmi ni mo mọ̀ tí mi ò bá tọ̀ lẹ́yìn, ìjìyà ẹ̀ wà ń bẹ̀. And that sacrifice, hallelujah. Sacrifice in English is something you give up for something. What is sacrifice in Yoruba? Ohun tá a fi sílẹ̀, gẹ́gẹ́ bí dáàdì ṣe sọ, ìfara ẹni jì. Not ẹ̀jẹ̀. Kò ń ṣe ẹ̀jẹ̀. Kò dẹ̀ kì í ṣe májẹ̀mú. Kò dẹ̀ kì í ṣe májẹ̀mú. Ẹ̀jẹ̀ ni vow. Májẹ̀mú ni covenant. Sacrifice ni ìfijì. Ṣẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n jọ ń rìn papọ̀ ni. Praise the Lord. Hallelujah. Kí ni a ṣe lè mọ difference between ìgbà tó Olúwa sọ fún Abraham pé kó lọ pọ̀ ọmọ ẹ̀ kan ṣoṣo? Ọlọ́run pàṣẹ fún. Kò ń kọ́ ló béèrè pé òun fẹ́ filẹ̀. Praise the Lord. Mo fẹ́ fi nǹkan méjì ṣe example. Òun kọ́ ló sọ pé òun fẹ́ filẹ̀. A sọ pé go and do it. Go and do it. Mo fẹ́ ká mọ̀ bóyá yẹn ni ká pè ní covenant ni o, àbí ẹ̀jẹ̀ ni o, àbí májẹ̀mú ni o, ẹ dúró ẹ má ti. Then between Jephthah tó ní tóun bá lọ sí orí ogun, tóun bá win, tóun bá bọ̀, ọmọ nǹkan ṣoṣo tóun bí, òun á fi sílẹ̀ fún Ọlọ́run. Kò tiẹ̀ sọ pé ọmọ nǹkan ṣoṣo. Ó ní nǹkan kí nǹkan tó bá jáde ti ilé òun jáde wá, òun á fi ṣe sacrifice fún Ọlọ́run. Òun fúnra rẹ̀ ló fi ẹnu ẹ̀ sọ yẹn. Ṣó ti yé yín? Then èyí tí Ọlọ́run sọ fún Abraham pé go and take your child pé kó lọ fi ṣe ètùtù fóun. There are two different things. So what is the difference? Ó tún yàtọ̀ sí nǹkan tẹ́ ń sọ yẹn. Èyí tí ènìyàn sọ pé mo fẹ́ ṣe torí pé olójú orí Ọlọ́run òun lẹ́ ń sọ. Praise the Lord. Hallelujah. Ẹjọ, mọ́mí, Yes. sábàáníkà máa trash kìíní because a máa wà mídọ̀ lánìí. There is difference between sacrifice and covenant and this and that vow. We all know this. Ṣẹ́ni sacrifice ti máa ń sọ sí ẹ̀kọ́ tó tún gbé by another dimension. Like if aka wà lórí oyè, a lè fìyàwó wa sacrifice kí ní bá fẹ́ fi ṣe oògùn o. Tíyàwó ẹ̀ ò bá jáde ẹ lọ bèrè lọ́wọ́ anybody òṣèlú lémi. Tí àwọn èèyàn ń wá jọ 24/7 wọ́n máa wà ń lémi títí a máa fi dìbò. Tọ́lẹ̀ rí pé ìyàwó ẹ̀ ń lẹ̀kì. Wà á fèèlì láyé wà á fèèlì lọ́rùn because ìyàwó ẹ̀ ò sásí. Yes! Lọ́dún mẹ́bí tó ní 1 billion. Oníṣẹ́lẹ̀ sẹ́mi ò lè wọlé. À ń dìbò ìjọba ìyàwó mi ń dáná. Ará àdúgbò wa pè mí pé ṣé ó ń dáná mo rẹ̀ mú jẹ́ mo dáná. I won the election because mo rí nǹkan tí mo ṣe. Mo ní wọ́n fẹ́ bá yí ọ̀tá mi jẹ́ tó dẹ̀ mọ́ nǹkan tí mò ń lé. Àwọn èèyàn tó ń dìbò wọn ọ̀gọ̀nà ẹni tó kúrò ń lé ẹ̀ látago méje tó lọ tọ̀ ẹ̀ mọ́ wọ́n ń dìbò ní Nàìjíríà tó dẹ̀ wá rí pé ìyàwó kan that is sacrifice. Okay. Because mo fi jì otherwise mi ní débi tí mò ń lọ. ẹ ṣé bàbá mi a máa rí yín bá. nítorí àmọ́ yín sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tó gùn ni. We are gifted in so many ways. A ò dẹ̀ lè rí this topic a ò lè rí ní ojú kan báyìí. We will be seeing it from all different angles. But pẹ̀lú ìmísí Ọlọ́run we will share some things amongst ourselves. So literally kí n kò sáré fún yín nípa kí n round up lórí covenant yẹn mọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ká dẹ̀ move on sórí nǹkan mi. Covenant literally it means a contract that is in a layman's dictionary. Ṣé kẹ́kọ̀ọ́ mo sọ fún yín? But in the Bible it's an agreement between God and his people in which God makes promises to his people and usually requires certain conduct from them. In the Old Testament, God made agreements with Noah, Abraham and Moses.
To Noah, he promised that he would never again destroy the earth with flood. Abeko. He promised Abraham that he will become the ancestor of so many great nations, and so on and so forth. No, only to ba Moses no to agreement to ba. So it's an agreement generally along at àwọn. So now, if we now go back to sacrifice, now sacrifice, it means the act of offering something. The act of offering something to a deity in redemption or homage. Deity àwọn bí nǹkan bí òrìṣà, nǹkan ìbílẹ̀, nǹkan bẹ́ẹ̀, kéèyàn offer nǹkan bẹ́ẹ̀ something. So especially the ritual slaughter of an animal or person. You understand? Now, forfeiture of something highly valued. Forfeit nǹkan tẹ́ mọ̀ pé a value gidi gan, for the sake of one considered to have a greater value. Nǹkan tẹ́ mọ̀ pé a like gidi gan, a forfeit fún nǹkan tẹ́ mọ̀ pé ó tún ju onítọ̀hún yẹn lọ. Now, the motivation of sacrifice is to perpetuate, to intensify, to re-establish a connection between the human and the divine. It is often intended to gain the favor of the God, that is small God, or to placate divine wrath. Ó máa ń ní ìdí tí àwọn èso máa ń ná sacrifice nǹkan kan. Ìgbà máa ní kẹ́lómi lọ ṣe sàárà kó lọ ṣe nǹkan kan for a particular reason. Mo kàn sáré fún wa ní ìkíní yẹn so that ìbẹ̀lẹ̀ máa tún máa mọ́rọ̀ wá jáde. The term has come to be applied specifically to blood sacrifice, which entails the death or destruction of the thing sacrificed. Because about that sacrifice yẹn ọ̀pọ̀lọpọ̀ first thing that man kọ́kọ́ rò ó ní pé blood sacrifice. Ẹ̀rọ mi náà pé wọ́n pààyàn wọ́n mú ọ̀kú lọ náà àbí ó lè jẹ́ ẹran náà ni ó lè jẹ́ ewúrẹ́ ó lè jẹ́ nǹkan ó lè jẹ́ yẹlé ó lè jẹ́ kínní. So àti ní sacrifice yẹn ti wà tipẹ́tipẹ́ even kí Jésù tó wáyé. You understand? Now 1 John 4:10 and so on and so forth will tell us more about that. But listen, the question now comes round to ourselves is that can you sacrifice your beloved? More like example there if you want to see. Kì í ṣe pé ẹ fi ìṣòwò, kì í ṣe pé ẹ fi àwọn yín gbàgbára. You understand? So that's a very good example of a sacrifice. Can you sacrifice your beloved for money, power, promotion, and all this is gbogbo nǹkan tá mọ̀ pé ó control ayé yìí? Àbí kẹ́ fún wa ní àpẹẹrẹ kan tá mọ̀ yìí pé èèyàn lè fi ìyàwó ẹ̀ àbọ̀kọ ẹ̀ àbọ̀mọ fi ṣe sacrifice láì jẹ́ pé pa o, because ó máa help wa láti ka wà tàlát láti wà on our guard pé ǹjẹ́ mo lè ṣerú ẹ̀, ǹjẹ́ mo lè fìyàwó mi gbayì, ǹjẹ́ mo lè fìyàwó mi ṣe nǹkan ṣe ẹ̀sán kan mo sọ sí. Because for example sìn kó jẹ́ pé ẹni iṣẹ́ kan láti ṣe ọkùnrin míì wà tó yẹ pé wà nínú ìpọ́njú for example bóyá ọkùnrin wà nínú ìpọ́njú ó dẹ̀ lè jó obìnrin náà ni. Now wọ́n dẹ̀ realize pé ìfẹ́ tó ní sí obìnrin yẹn gangan so pọ̀ àbí ìfẹ́ tí obìnrin ní sí ọkọ yẹn ó so pọ̀ to the extent rẹ pé ọgbẹ́ni yìí tó ń lọ wọ́n sọ fún ẹ pé ó yẹ kó ti make ẹ̀ jù báyìí lọ, ó yẹ kó ti súnmọ́ wájú jù báyìí lọ pé nǹkan kan báyìí. The only problem tó ní lọ́wọ́lọ́wọ́ ń sìn ni pé sórí ìyàwó tó ń fẹ́ yìí àbọ̀kọ tó ń fẹ́ yìí òun ló ń dènà ìtẹ̀síwájú ẹ̀ tíkẹ́ẹ̀tì pé òun ló ń dènà lọ sí iwájú ẹ̀ pé níjọ́ tó bá lè get rid of this particular woman or this man wo ilẹ̀kùn láì ti ṣí báyìí ṣe mọ̀ sí wọn ní kó lọ pa ṣùgbọ́n wọ́n ní kó get rid of that. But obìnrin tá a dẹ̀ ń sọ yìí ó jẹ́ pé bóyá ẹni tó jẹ́ pé kò rí kò sùn, ẹni tó jẹ́ pé gbogbo tí agbélé lọ́wọ́ ti iṣẹ́ tó ń ṣe gbogbo ìrìn àjò tó ń rìn kankan pé obìnrin yìí ló ń ṣe kí ni o ló ń forí jọpọ́n, ó lè jọkọ náà ló ń forí jọpọ́n ló ń lọ tó ń bọ̀ tó jẹ́ pé iṣẹ́ anísàn kan tí mo sọ. But you can imagine how something can come in to want to separate nǹkan tí what God has joined together àbí nǹkan kan bẹ́ẹ̀ in a way. So can you really forgo? Ṣé àmọ̀gá lómi ó lè torí pé ó dà pé owó yìí ni máa mú o, ó dà pé ọlá yìí ni máa mú o, ó dà pé promotion tí mo fẹ́ gbà yìí. She understand nǹkan tí mo sọ sí. I think I have to let this woman go. I think I have to let this man go. Àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ decide pé kó dẹ̀ gbé rọ́kan kó gbé kalẹ̀ wípé wọ́n ti ní kinní kan kó ṣáà mọ bó ṣe máa yọra ẹ̀ bóyá tó ti ń spice ọkọ tẹ́lẹ̀ ó wá di bó ń kálá ó ti wá di bó ń yẹra. That's an example. Example yẹn sà èmi ò support ẹ̀ sà torí pé kí ni iṣẹ́ rí Ọlọ́run ṣe nǹkan títí ẹ̀ kó mọ́ fà yọpẹ́ sílẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ yẹn Ọlọ́run kọ́ wọn papọ̀ láti ilẹ̀ ni ìyẹn ó ṣe sacrifice fáwọn méjèèjì tó bá yẹ pé Ọlọ́run kọ́ wọn papọ̀ wọn ni wọ́n á sọ fún Ọlọ́run kọ́ wọn papọ̀. That's not a sacrifice between both of them. Be okay if you are well because of money, because they are not meant to be together. That's it. Let me read any answer. Mo agree pẹ̀lú nǹkan tẹ́ sọ. Sometimes kí àwọn obìnrin àti ọkùnrin méjì kan tó gbà pọ̀, àwọn míì máa ń gbàdúrà ṣé ìyàwó ẹni ṣọkọ ẹni.
tó bá dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ọkọ bọ́ along the line ọkọ máa ń deviate along the line ìyàwó máa ń deviate nípa ọ̀rẹ́kọ̀rẹ́ a deviate a máa díṣẹ́ ọkọ lọ́wọ́ kò ní nílọ síwájú bí ọkọ yẹn ń gbóbìnrin àbò ń ṣe nǹkan tí ò like a wá lọ join àwọn pé wọ̀dẹ̀ ni ẹ máa wò tí ò ṣe kìrìsìtẹ́nì o torí mọ̀ gbogbo àní kìrìsìtẹ́nì lóbìnrin rẹ̀ dẹ̀ gbogbo àtàwọn àbíbà àjẹsẹ̀rú nǹkan bẹ́ẹ̀ a kàn ń ṣe example ni ó lè jẹ́ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ọlọ́run ò kọ́ wọ́n pọ̀ ọlọ́run máa ń kọ̀yàn pọ̀ pẹ̀lú ìyànbọ̀ along the line tẹ́ ẹ̀ rìnrìn àjò ìkan nú àwọn méjì lè lọ deviate ẹlòmíì èmi lè design pé láti lọ gba agbára burúkú bóyá yàwó tó bá dẹ̀ gba agbára burúkú tó bá sì wà nílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ nǹkan á máa ìdáyà kó lọ ọlẹ̀ àbí kó lọ sókè isn't it ṣé wà ní kì í ṣe ìyàwó tọ́lọ́ ń kọ fún ẹ òun ni so nǹkan tí mo kàn lè sọ ń bẹ̀ yẹn nìyẹn àbó lọ rìnrìn kurìn ó lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó lọ gbọ́rọ̀ pé ọkọ ẹ yẹn tó ń kóbìnrin jókòó síbẹ̀ àbí nǹkan ṣe báyìí fún kó jẹ́ ní tó ń mú owó ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó tún wá rówó kà mọ́ wọ́n wá ń rí i pé òun ni disturbance yẹn tó ń jí lọ́wọ́ so kí ló fẹ́ ṣe láàrin yẹn ṣó máa lè dànù ni ìyàwó ẹ̀dẹ̀ ni. ẹ jọ mo mi ò bá àdíà kàṣó mi ò bá àdíà ẹ mo fẹ́ sọ tèmi ẹ̀ńtálì mo fẹ́ portrait point yín ni tí ilé mi gbà ó wá fún dáadáa bẹ́ẹ̀ kó sẹ́ńtọ́ ọlọ́run lè kọ́ yín pọ̀ nígbà tí wọ́n lè sọ fún yẹn lọ́bì kan òun ṣe pé lóòṣà ló lọ́nà ó lọ sẹ́dọ̀ aládùúrà wọ́n gbàdúrà fún ẹ pé ìyàwó ẹ ló ní ẹ lára fọgbọ́n ṣe nítorí ọba fọgbọ́n ṣe ó máa yẹ orí kó máa dé ló máa jà ọkùnrin mi máa ń jà ó máa tẹ́ bọ̀bẹ̀ ni ìyẹn ò sí pé arábìnrin bá wọlé o ó lè ní ìrìnàjò tó bá yẹra fún wàá wo bó ṣe máa rí torí in fact nígbà tí mo wọ kérúbù alàgbà mi ó yẹ kí n mọ nǹkan kan alàgbà fásitì wọn ló fi ṣaláìsì tọ́lọ́ gbé wọn sáfẹ́fẹ́ rẹ mo máa ń ṣe ṣìnà gbọ́ngàn ọjọ́ tó wà á sọ̀rọ̀ kan ọ̀sẹ̀ àtìláyé mọ́tì wọ́n ní ìfàyàlùyà obìnrin míì fọ́jọ́ kan wọ́n ló lè bàgbé sí ayé èèyàn jẹ́ èmi ní ọ̀rọ̀ yẹn bá sọ gbàtọ́ ṣe tán ṣọ́ọ̀tù á tóbi wọ́n lọ bá wọn ní ọ̀fíì nínú ilé mo ní alàgbà ẹ̀rọ àṣà èmi ní ọ̀rọ̀ tẹ́ wàásù yẹn o mo ní èmi ló ń bá I'm telling you gọ́ọ̀mọ́ mo ní èmi òótọ́ lẹ́nu mo lémi ló ń bá gbọ́ màá rí lè máa olóòótọ́ ni mo ní ẹkùn sọ díẹ̀ ní bọ̀t kí ni ẹ ó prince mi ṣé mo but at the same time ẹ lè máa fẹ́ra ẹ lọ for 30 years tí ẹ bá fẹ́ pínyà ẹ máa pínyà kò sí nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ jáde tẹ bá fẹ́ pínyà ní ti rere ẹ pínyà oníkálukú kékeré máa jà náà lọ títí ìyẹn ò dé ní pé kẹ́ ríra yín kẹ́ má kíra yín kò jẹ́ pé àjà àfojúdé àjà àfojúkú nǹkan kan yẹn kọ́ ṣùgbọ́n tọ́lọ́ bá sọ fún gbà ẹ̀yin méjì yóò gbọ́dọ̀ tí màdàmú sọ yes ọkùnrin lè deviate obìnrin lè deviate kò sẹ́ni ó lè deviate ṣùgbọ́n tó sọ pé kẹ́ ẹ yẹra tó bá dẹ̀ tẹ́ra mọ́bẹ̀ nǹkan mi lè ṣẹlẹ̀ ìjọ láì kíyàwó kọ̀yàn ẹgbàá kan tí mo sọ fún ilé ni tó ti lọ ó bímọ síbi mi ò kò bímọ tẹ bá gbà padà ẹgbà kú ẹ èyàn bá kú ẹ ni èmi ti rí dáadáa kò fẹ́ sọ́kùnrin tó gbà padà tí ò kú rí èmi mo sọ fún kí tí obìnrin bá ti fi ẹ́ lẹ̀ yẹ kó máa lọ láyé àtàlá fíà nígbà ló tẹ̀ wá padà. kò sí tún mi gbé kò sí tún mi gbé. kò sí nǹkan tó jẹ lẹ́dọ̀ from Ondo State tó bá ti lọ tóbìnrin bá tẹ̀ ti kó ẹrù ẹ̀ tó bá ti kó ẹrù ẹ̀ létí wá báyẹ̀ nìyẹn ẹjọ́ sàì má bínú mo tún fẹ́ sọ̀rọ̀ kan ni rọ́dà wa kan kò sówó lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ ò fi lẹ̀ àwa lọ sẹ́dọ̀ ìyá ìyàwó ẹ̀ máa gbọ́kàn tí ìyá ìyàwó sọ o ó ní tí ìyàwó bá kọ́ ni ìyàwó là ń fẹ́ máa yí bẹ̀bẹ̀ ó sunkún ọ̀nẹ́rà gbàtọ́ lọ́ máa gbé búrú jẹ́ de I'm telling you this man become a millionaire ìyá ìyàwó ti gbàgbé ló bá tún bẹ máa yẹn ní à mọ́mí ẹ̀ ṣe ọjọ́ ṣe ti gbàgbé ni pé tí ìyàwó bá kọ́ ni ìyàwó là ń fẹ́ tọkọ bá kọ́ ni ọkọ là ń fẹ́ anytime èèyàn lè yára wọn omi kan ọlọ́run kọ́ wọ́pọ̀ ọlọ́run lè kọ́ wọ́pọ̀ ọlọ́run lè má kọ́ wọ́pọ̀ tọ́lọ́run máa ń bá sọ pé kẹ́ ẹ yà fúnra yín for the meantime ó di dandan kéèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run. ṣe rí i pé ìrírí ayé ò tán síbẹ̀ o àánú ẹ̀sìn nǹkan tó ń sọ ni pé for worse for go for better for stay nǹkan tó ń tà láti sọ nìyẹn so some women some men they are ready to sacrifice themselves for the sake of the goodies of life. ẹ jọ we need more examples nípa sacrifice lórí beloved ọkùnrin a ṣe ń lọ sí àwọn olóbìnrin àmì ti Jésù o but lórí we want to gather other people's experience in life. Partly mo disagree pẹ̀lú tẹ́tẹ̀ reason dẹ̀ ni pé nílé ayé kò sí nǹkan tó dàbí pé kí ìmọ̀ àtọkùnrin àtobìnrin kó ṣọ̀kan nínú ìgbéyàwó then kò sí nǹkan tó dàbí gbà pé kí wọ́n lọ ní ọ̀nà kan pẹ̀lú inú kan ṣé àwa ló ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ti pé tó máa ti ń kọ̀rẹ̀kọ̀rẹ̀
ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin ó ń ṣẹlẹ̀ sóbìnrin kò sẹ́ni tí ò ń ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe rí ẹrù tí ò ń ṣe títí wa ọlọ́run ní jẹ́ ká forí gbé ibi tí mo ní mo ti disagree pẹ̀lú tẹ́tẹ́ jẹ́ kí n sáré point ẹ̀ kí n má bàa gbàgbé ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé tó bá fún wọn mẹ́sẹ̀gì pé ìyàwó èèyàn ló ń ṣèyàn ṣẹ́rí mẹ́sẹ̀gì náà gbọ́dọ̀ kíyèsára torí pé mo lè ti máa target ìyàwó yín kẹ́ má mọ̀ bóyá mo lẹ́gbọ̀n kan tí mo fẹ́ gbé ìyàwó yín fún tẹ́ mọ̀ màá dẹ̀ sọ fún yín pé ìyàwó yín àti ẹ̀yin o ọ̀tá ni yín màá dẹ̀ ìgbà tẹ́ ẹ̀ bá jà ẹ̀gbọ́n tèmi ò lè wá fẹ́ ìyàwó ti yín so ó máa ń rí bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ pọ̀ nínú ìjọ ẹ̀mí dáadáa so ọlọ́run kó dì wá mú ṣùgbọ́n ṣe rí ní area yẹn unknowingly or not with intent èèyàn lè sacrifice ìyàwó ẹ̀ ìyàwó dẹ̀ lè sacrifice ọkọ ẹ jẹ́ ká wo Lot ńgbà tó lọ́ọ́ ní jáde kúrò nílẹ̀ ìní ẹ̀ ó ní kán máa lọ kán kúrò nínú ìlú yẹn kí ni ìyàwó Lot ṣe tó jẹ́ ìyà sí tó dẹni ègbé sí pé gbogbo nǹkan àti kójọ láti ọdún yìí ṣùgbọ́n wọ́n ṣe ń jáde yẹn tó máa ti rò ó mì pé ẹnìkan bìlíìfù nu mẹ́sẹ̀gì yẹn ẹnìkan dúró ti pé dandan ọlọ́run tó ní ká jáde ó ti mọ ibi tó mú wa lọ ṣùgbọ́n ẹnìkan ṣe ń wò pé ṣá máa fi gbogbo nǹkan yìí sílẹ̀ ó ń ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn náà ẹ jẹ́ ká rí pé ẹbí kan lẹbí ìyàwó ẹbí kan lẹbí ọkọ nígbà tá a fẹ́ra wa ni gbogbo wa pinnu wa ní fámìlì ṣùgbọ́n wọn kan rọ́dìn tó dẹ̀ wà ní fámìlì yẹn ó máa ẹ bá yàtọ̀ sí bí ẹnìkan máa gbọ́jú tẹ́nì kejì lọ ó máa ń dé lẹ́bù kan tí wọ́n máa rò pé ṣé bùkátà fámìlì tiẹ̀ la máa fi gbogbo ayé gbọ́ ni ó máa di ibi tí wọ́n kó máa ń bẹ̀rẹ̀ àbóbìnrin ní pé èló ni ó wà ń dẹ̀ irọ́ owó lè fi lè ro iye tó wà ń dẹ̀ tó bá wà tá a fẹ́ ṣe ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ibi tí ọkọ àbíyàwó náà ti lè fira wọn ṣe sacrifice easily lélẹ́yìí pé so bọ́dì mi kò ní jẹ́ kí n gbọ́ bọ́dì mi ti bá dẹ̀ sọ bùkátà ẹbí mi fún àbí nǹkan tí mo fẹ́ ṣe kò ní jẹ́ kí n rọ́nà lọ àmọ́ sẹ́yìn díẹ̀díẹ̀ pé ìwọ máa wà lẹ́gbù ẹ̀ ohun tó máa ń ṣẹlẹ̀ kó lè tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run kó dì wá mú nínú Jésù Kristi wọn pé a máa pé ju àájá aṣẹ́gun lọ. ṣé gan ni ìgbà ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn obìnrin tẹ́tí lẹ́kọ̀ọ́ gidigidi gan àṣedébìyẹ ẹ jọ yes ọkùnrin làgbà wọ́n á dúró yẹn. Praise the Lord. Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Rí ẹni wá tí a mọ̀ yìí pé ọ̀rọ̀ tọkọláya ń lu yìí ó ní ìdádúrà gidi but pẹ̀lú ìgbọ̀. Faith tá à ń pè ní faith yìí kí ẹ̀ kárí àná nínú máì tí ẹ̀ bá fẹ́ ṣe torí irú àwọn báyìí ń sìn tí wọ́n sọ pé èmi àti ìyá ìyá ní símọ̀ máa jí yẹn torí wájú Ọlọ́run mo wà yìí o kò dẹ̀ sí ní ìbàyẹ̀ dẹ́wọ̀n mi báyìí kan sọ fún mi church nígbà yẹn pé ìyàwó yìí o pé kò sọ́nà ń bẹ̀ àní gbàgbọ́ but belief tèmi ni wípé ohun tí ẹ bá fẹ́ ṣe é sí báyìí náà kí ẹ fi ìfẹ́ Ọlọ́run kó fi máa tì lẹ́yìn kó gba àdúrà gidigidi marriage kásẹ̀yẹ̀tẹ̀ rasọwẹ́rẹ́ yìí nǹkan tó ń balẹ̀ jẹ́ nínú London tàwa yìí ni báwo ṣe ń da lérú mo níyàwó bàtí máa kó Nàìjíríà àpótí ni mo gbé dání nígbà tí mo ń bọ̀ bọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé màá kọ́ ọmọ lọlé màá dẹ̀ kẹ́rù lọlé tó ti yé yín bọ́n mo nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó tí mo fẹ́ àlejò lọlé kí ló fa sábàbí torí we have to learn we learn from people's mistake. Ọkọ ẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan ṣe bá dẹ́ pé inú mi dùn sí gidi gan. Sharing marriage àwọn òbí nílé yẹn ló máa ń fa wàhálà. Wọn ò mọ bí ọkọ àtìyàwó ṣe ń gbé nínú ìlú tá a wà yìí. Kì í ṣe ẹrù ẹnìkan. Torí wọn sọ pé èmi lọ́kọ ní Nàìjíríà sí báyìí wọn lọ́kọ ló ṣe gbogbo nǹkan. Kì í ṣe nínú ìlú tá a wà yìí o. Ọkọ àtìyàwó wọn jọ máa ṣe papọ̀ ni. Kọ́ lè ṣe kí ni kí wọ́n lè rí ọ̀nà lọ. Bó ṣe máa bẹ̀rẹ̀ léyìí ìyàwó à ń sáré pé káwọn náà kìí ṣe nǹkan sílé tó ti máa kọ́ bẹ̀rẹ̀ níwájú Ọlọ́run àti ìrọ̀tí ní pé wá ní ọkọ ẹ̀ ti ń kọ́lé sílé o orúkọ wọn ló wà lórí ilé ṣé Mr and Mrs ní àbí kankan báyẹn ipe tó kù síbẹ̀ ọkọ ẹ̀ sì bá ìdúmọ̀ àtúbá kọ́lé tó wá ní Nàìjíríà sí akọ́fẹ́yàwó mi lé ẹni
ṣé kò ní ọmọ mi kó tó dípò fẹ́ sínú ilé irú àwọn kan báyìí ó depend lórí òbí ló máa ń da lérú ìlú yìí ló máa ń da marriage rú nílùú yìí o tó ti yé yín torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀rọ̀ obìnrin sí ọkùnrin ọlọ́run ọba nìkan ó lè báyàn ṣe tó ti yé yín sí báyìí náà and especially mi ti rí mi fẹ́ irú ẹ̀ mọ́ in my life mi ò fẹ́ mi ìfẹ́ kó ṣẹ̀ sí mọ́ láyé mi tó ti yé yín sí báyìí náà torí mi ò fi bá àwọn obìnrin jẹ́ o but if a woman handle in this country olúwa sunkún I'm telling you the fact o mo ma ṣe o obìnrin ibi tó tún mi tó lè dé black bag mẹ́sàn-án lórí kó gbọ́ ẹrù mi tó wà mí kó síta ṣé àwọn ọmọ sunkún sí lọ́rùn pé má dé ọba wọn jáde kò gbọ́ sí mi lẹ́nu náà kò kí ló fà á láti lé wa ní pé ọkọ ṣe báyìí wọn náà ṣe báyìí ó wá dé pé kéde èdè kó ṣẹlẹ̀ nulẹ̀ ọlọ́run ọba nìkan ó lè báyọ̀ ṣe tó ti yé yín ìmọ̀ràn tèmi nìyẹn ẹni ilé oníkálukú ní dàrú o ẹni tó ti níyàwó ẹni tí ó tẹ̀sí lọ́kọ náà ọ̀nà yóò ní dùn alágbọ̀n Èdùmàrè àwọn tó dẹ̀kun náà dẹ́kun ojú olúwa ọlọ́run àpèsè fún wọn thank you very much. ṣe rí i pé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún wọn àmọ́ bóyá ọ̀rọ̀ yẹn bí ó deserve àtẹ́wọ́ ni o àbí I just don't know but all glory be to God because sacrifice là ń sọ ẹ wo bí tọrọ yẹn tó tún bá jáde lọ sacrifice là ń sọ but ẹ wo bí tọrọ yẹn tó ń bá jáde ó mú ẹ̀dùn ọkàn bàbá ó ṣe kí ni ó rù jáde ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ pé ọba tí máa ń wo nísàn tí máa ń dùnnú ní inú tó máa ń sọ scars ọkàn yàn tó máa ń sọ the stars á sọ the stars fún wọn. ṣé oníwo kan wà tá máa ń kọ ìrírí ayé pẹ̀lú obìnrin Èdùmàrè nìkan ló lè kó níyọ ìrírí ayé pẹ̀lú obìnrin o Èdùmàrè nìkan ló lè kó níyọ kọ́mọ pupa má má mú mi dẹ́ṣẹ̀. ẹjẹ àfihàn lẹ bẹ́ẹ̀ ẹjẹ àfihàn bẹ́ẹ̀ ok ẹjẹ ń gbé mi wọlé kí n lè jẹyán lé ẹ má ṣe bẹ́ẹ̀ ọgbọ́n ló gbà yín náà lẹ́nu àfọgbọ́n ṣe ọgbọ́n ló gbà sà so ṣẹ́rí tá à ń sọ nìyí it's not so much about somebody is preaching at you preaching láàrin ara wa ọ̀rọ̀ ìrírí ayé ibi ní àrùn nígbà tá a sì kéré kí làwọn bàbá fi ń kọ́ wa ní bíbélì kí wọ́n fi kọ́ ìtàn ni lábẹ́ igi tá a bá jẹun tán a máa jókòó báyìí aláìkí ìtàn story pé ọmọ kan lọ bí àwọn fẹ́ kó jalè mọ́ ni o tó máa gbé story yẹn kalẹ̀ fún ẹ báyìí tó bá rí owó wà mérè ni you will never want to go there because ìrírí ayé wọn ní bí ọmọ bẹ́ẹ̀ bá ìtàn á bá àrọ́bá bá ìtàn àrọ́bá àwọn experiences a ò ní experiences burúkú torí ká má bàa ṣubú la ṣe ń fi àwọn ìjókòó báyìí la fi ń tan ìmọ́lẹ̀ sí ọ̀nà ara wa because náà bá ní ká máa sọ báwa náà ṣe kéré tó ìkíní báà rí ìrírí ayé obìnrin tó nílùú yìí ṣùgbọ́n ohun gbogbo tá à ń ṣe láyé yìí ó yẹ ká máa ṣe kí ni o ká máa fi olúwa ṣe kí ni o ìṣíwájú ká máa fi ṣe àgbẹ́kẹ̀lé wa. yes yes ma wọ́n máa sọ tọkùnrin náà ẹ̀hún náà ni mo sọ yìí ṣẹ́rí point of view wọn a máa sọ no point of view wọn lọ sọ exactly ṣẹ́rí tọkùnrin tó ń ṣe yẹn gangan àfẹ́ gbọ́. bàbá lóbìnrin ló wọ̀ sí. no ṣẹ́rí àti ẹ̀dá johnson torí olúwa lọ́ba ẹlẹ́jọ́ but we are just learning nǹkan tó lè help wa it will help our homes ẹ understand nǹkan tó ń sọ fún yín sìn so that wọ́n ní ìṣubú ẹnìkan ní ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ń wèrè so any other experience tá a bá tún rí bring it up ká share láàrin ara wa. yes ma. mo kàn fẹ́ chip nǹkan kan yìí nítorí pé mi sọ pé àwọn obìnrin aburú yes aburú wọ́n ní ẹni tó burú mọ̀ wọ́n ẹni tó máa sọ fún un isn't it but ìwọ ló mọ̀ rẹ̀ ọlọ́run á ṣe wà lóbìnrin rere ṣe rí nǹkan tí mo kàn fẹ́ tàn mọ́lẹ̀ sí ni pé ká má dúró lórí obìnrin nípa covenant or no covenant mo mọ̀ pé ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ ló ní good marriage láti ilé ó dà yín pé demon tó wà ní ìlú yìí ló ń tú
òun ló ń tú ìgbéyàwó ká nítòótọ́ nítorí pé àbílí pé obìnrin ló nílé obìnrin ló nílùú torí ìyá wọn tó wà lọ́hùn tó jókòó sórí àlééfà so nǹkan tí mò ń tọ́ àti fẹ́ put yọ ni pé ká má sọ ní pé lórí obìnrin ń ṣe iṣẹ́ takuntakun lórí ọkùnrin. The basis of our discussion was, can you sacrifice your beloved? Ṣé mọ̀ pé ọkùnrin míì tó bá wà nínú ìpọ́njú tí kò sí jíjẹ kò sí mímu láti tọ́jú ilé ẹ̀ obìnrin máa ń bring her out to do certain thing that tó yẹ pé ordinarily kò gbọ́dọ̀ ṣe bọ̀ torí pé ó fẹ́ kí ọkọ ẹ̀ kó ga á dẹ̀ go ahead á lọ ṣe kìíní yẹn ọkùnrin á dẹ̀ disappoint at the end of the day irú obìnrin bẹ́ẹ̀ yẹn á burú. irú ó lọ ṣe kìíní yẹn a fẹ́ mọ kìíní yẹn tó ṣe yẹn. ó pé lóríṣiríṣi sà máa sọ àfẹn tí kò bá ṣẹlẹ̀ sí ó pé lóríṣiríṣi obìnrin míì á lọ báyàn pé mo fẹ́ kó fún ọkọ mi ṣe agbé rẹ̀ sílẹ̀ ó sacrifice rẹ̀ isn't it ọkùnrin yẹn dẹ̀ lè máa mọ̀ ìyẹn ẹ̀kan bẹ́ẹ̀ yẹn á lọ lórí iṣẹ́ yìí náà ni àbí lórí nǹkan kan náà ni wọ́n dẹ̀ lè sọ fún ọkùnrin pé ìyàwó ẹ̀ pretend tí bá lọ lẹ́ẹ̀mejì kan kí n tó fún ẹ níṣẹ́ ọkùnrin á dẹ̀ máa kàjó ìyàwó ẹ̀ àwọn obìnrin tí ò dáa wọ́n á kọ̀ sí lọ́wọ́ èèyàn kan ò lè gbìyànjú déwájú irú èmi àti ìwọ kàgbà nítorí satisfaction tiẹ̀ ayọ̀ tiẹ̀ kémi gbéra mi lẹ̀ tó bá yá wàá fi bú mi lọ́la ṣe mọ̀ ẹ̀wọ̀n irú àwọn sacrifice bẹ́ẹ̀ yẹn àwa méjèèjì la máa ń sacrifice fúnra wa àwa méjèèjì la máa ń sacrifice fúnra wa obìnrin náà máa ń ṣe fún obìnrin ló pọ̀ jù ọkùnrin ò kì í sábà sacrifice fún obìnrin ọkùnrin ló máa ń pọ̀ jù a bá ń wọnú àwọn Yorùbá ìyá yìí ṣé bá ṣe máa mu gàrí nì kí lórí sí ìgbésẹ̀ wo ni ká gbé wọ́n sọ fún mi pé ká ṣe báyìí á kàjú ẹ̀ títí ọmọbìnrin yẹn máa fi jọwọ́lẹ̀ á dẹ̀ tí á lọ ṣe kinní yẹn tó bá yá ó ti tóbi jù tó bá yá ó pupa jù tó bá yá ó ṣe dúdú họhọhọ báyìí bẹ́ẹ̀ ni kò fáìn mọ́ lẹ́yìn ìgbà tó lẹ́yìn gbogbo wàhálà nǹkan tó máa gbà nìyẹn so kò dá kéèyàn máa make any covenant or sacrifice àbáwọn kan ó yá tòṣó máa fi mílẹ̀ ṣó ní fi mílẹ̀ láìlájá lọ síbi kankan mo advise nobody should follow anybody to do that kind of thing because ìwọ kọ́ lọ́lọ́run mọ bí àjò yín ṣe máa rí Ọlọ́run lè sọ pé lágbájá àti lágbájá ní tọkọ-tìyàwó fúngbà díẹ̀ ó nídìí bí Ọlọ́run fẹ́ lo obìnrin yẹn kó gbọ́ ọmọkùnrin yẹn sókè at the end of the nínú ìrìn àjò kí nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ bọ̀ a máa búra wa nítorí pé wọn ò bára wọn kalẹ̀ Ọlọ́run nìkan náà ló mọ̀ ẹ wo ìtàn Ábúráhámù ó ṣẹlẹ̀ sáwọn ìránṣẹ́ Ọlọ́run dáadáa nínú Bíbélì kò ní intention láti fẹ́ ìyàwó méjì ìyàwó ẹ̀ ló ní kó wọlé tọ̀ ọmọbìnrin Ágáì lọ ó dẹ̀ wọlé tọ̀ lọ ọmọbìnrin ẹbí wọn ó ń ṣàkó olùgà sí màmá ó wá sọ fún pé kó lè jáde Ọlọ́run ní mi ò bá yín dá sí torí kò wọ́n lò gbà sí lẹ́nu èmi ti fún ẹ ní promise tèmi òdò lórí ẹ̀ tó máa rán kò ní intention ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó máa ṣiṣẹ́ ní Maiduguri bóyá wọ́n á gbé lọ sí Kàfàǹṣà ọ̀nà jìn ìyàwó dẹ̀ ti bímọ mẹ́rin fún ẹ Maiduguri you're all along there in Kàfàǹṣà gẹ́gẹ́ bí ọkùnrin ẹjọ́ ṣé gbogbo ọmọ àti kinní ló máa kó lọ sí Kàfàǹṣà torí skul àwọn ọmọ bóyá yàwó jẹ́ nọ́ọ̀sì á resign á wá bà ìgbà tó báyà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kò ń ṣe even àwọn nǹkan sọ pé wòlíì pardon me tí wòlíì bá wà bíbá kò sẹ́ni tó jẹ́ saint tọmọkùnrin máa dé sí ẹ̀kẹ́ àbí kò ní dé along the line nǹkan kan á yọjú nǹkan kan tó yọjú yẹn ìyá lóbi ọmọ lóbi náà òun náà máa demand rights at the end of the day you marry the person odò níyàwó méjì nìyẹn but that is not your ìpìlẹ̀ you don't plan it oríṣiríṣi sacrifice ẹ wo ru àwọn sacrifice bẹ́ẹ̀ yẹn ó common gan-an láàrin wa ẹ̀wọ̀n ṣèwé ìgbèlú ó lọ ṣèwé ìgbèlú pọ̀ lọ́mọ ó lọ fẹ́ nílò pẹ̀lú òtútù sanwó fún ó tún ní àfi tó bá máa ṣe kò rẹ́dì láti let go ìyàwó ti bẹ́ẹ̀ dẹ̀ máa retí pé bọ́ọ̀tì nǹkan tá arrange ní nà arrange la pé nà kí ló ṣe wáyé dòun original ó tẹ́rí sí nìyẹn gẹ́gẹ́ bí àṣà àwọn ayé wa ló tẹ́rí sí ó forí ko ṣe mọ̀ so gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn covenant bí èèyàn sacrifice àwọn sacrifice pọ̀ lóríṣiríṣi tí èèyàn lè ṣàjẹ́ example kọ́lọ̀ ń kó kàn mà wọ́n ní àfihàn gbogbo síwájú Ọlọ́run torí náà la ṣe ń ṣìnà lórúkọ Jésù èmi àti ẹ̀yin àní ṣìnà lágbára Ọlọ́run a máa fi ohun gbogbo síwájú Ọlọ́run ká tó gbé ìgbésẹ̀ bọ̀ nígbà míì àwọn ìfẹ́ irọ́ lust I will call it lust
I've had lost before. Each one of us have had lost. About rò pé ìfẹ́ gidi ni, but it's a lost. Most of the time, lost gets you into a marriage with a man. Lost, I repeat it, it's lost. It's not that you are in love or he's in love with you. Sometimes you are fond of orí nǹkan kan lára ẹ̀, dáadé lọ miss ọmọbìnrin yìí kò dẹ̀ ní dá o, wàá fẹ́. And you are not supposed to. Lost ló ń ṣe wá, kì í ṣe ìfẹ́ Kristi tó wà nínú Bíbélì. At the end of the day, tó bá ń yọwọ́ ó dẹ̀ love bó ṣe love ẹ̀ tó, kò love ẹ̀ náà. Lost nǹkan tó ń rí lára ẹ̀ yẹn yé kí leléyìí. Yẹn ni ò jẹ́ o fẹ́ ṣe kínní lójó ibẹ̀ ló máa ṣe sí. Ó dẹ̀ tí Ọlọ́run dẹ̀ ń wú ẹ pé look, ìrìn àjò yìí is not right. At the end of the day, tó bá dẹ̀ yọwọ́ wàá máa complain. So a lè máa blame Ọlọ́run nítorí pé a fi ohun gbogbo síwájú ẹ̀ka tó gbé ìgbésẹ̀. Olúwa tàn mọ́lẹ̀ sọ́nà gbogbo wa. ní àfikún kò yẹ yín ó gbàdúrà sẹ́ẹ̀ ilé àtọ̀nà yóò ní dàrú lágbára ẹ̀dùnmá rẹ̀ sẹ́rí lóyè omi tó fi dá lóyè kọ́nà jẹ́ kó mi yẹn bá wa lára mu ṣe yẹ yín àti pánstálì tí gbogbo wọn lé káàkiri kọ́kọ́ ṣe ń lè níyàwó ṣe ń lé tó ṣe yẹn sì báyìí náà Ọlọ́run jẹ́ ká lówó bànújẹ́ Ọlọ́run jẹ́ ká lówó ìyà tó ṣe yẹn sì níbi tá a ti wá ṣe yẹn sì báyìí náà wọ́n ní tí obìnrin bá bọ̀wọ̀ fọ́kọ ẹ̀ ká máa sọ di ọ̀túnla mẹ́jọ tó ṣe yẹn sì báyìí náà a woman have to respect the husband. Ọkọ òun ni adé orí wọ́n lè kọ́ ní àwọn obìnrin tó fẹ́ gbélé ọkọ ó máa ń jìyà torí ọmọ ni but àwọn obìnrin òde òsì wọn jìyà torí ọmọ mọ́ tó yẹ sẹ́wọ́n ẹ̀jẹ̀ mọ́ fún àwọn abẹ̀yìn o ṣé mo ṣe ń sọ sẹ́ ìlú tá a wà yìí sẹ́ ìlú tó lágbára ni a lè fi bí compare Nàìjíríà láéláé ìgbà tí ó bá dé kó wọ́n ti mú kúrò ní ọkàn wípé ọkọ àti ìyàwó tí ò sì bẹ́yà pé ẹni rẹ̀ ti ń kó sí wọn láàrin tó yẹ sẹ́wọ́n àyìnà ìfọ̀kànlẹ̀ lè wà. Àdúrà mi sọ́nà ọba ní pé lẹ́ẹ̀kan sí ilé tó ti ń tòrò kò ní dàrú lágbára Èdùmàrè lágbára Kristi so ọ̀rọ̀ mi ní jù báyìí lọ mí. ẹ ṣe gan ni. ẹ jọ lórí ọ̀rọ̀ tẹ́sọ̀mà kò ṣe pé ẹ parọ́ obìnrin ló máa ń sacrifice ju bọ́tà ṣe ju yín ni ò dáa èmi máa sọ yẹ́sì ọkùnrin lèmi ìgbà yẹn ló máa obìnrin mi tó ti ṣe nǹkan o tó ti dá o bóyá ọkọ ẹ Ọlọ́run ti gbọ́wọ́ ẹ̀ sókè ẹ ti parí ọ̀rọ̀ náà kò sí bó ṣe léwu ókè mo fún yàn lóyún mo dẹ̀ délé mo pè ẹ́ ní láti pẹ́ bí ilé ibi tèmi dé ìláyé wá arábìnrin ó ti ṣẹlẹ̀ okó mi lé àlejò mo dẹ̀ ti tẹ́bọ̀ wọ́n tóbìnrin ò ní gbà ẹ ókè ọmọ la máa gbà á ní kí ni gbogbo wọ̀nyẹn ìwo la máa gbọ́ mọ́ ókè ṣé ẹ tí mo fún lóyún ta ẹ ní sùúrù màmá ṣé ẹ tí mo fún lóyún ta ìyá kó lóbi kí n lè síkó lónà ẹ̀yìn òun rò yẹn torí ẹjọ́ mà last week mo fẹ́ kẹ́ last week ẹgbẹ́ iṣẹ́ tèmi ṣe it's just like ọlọ́pàá làwa I met the woman so fortunately ó wà ní kápá mo wá fẹ́ já tíkẹ́ẹ̀tì fún ọlọ́run kú ó ń do state ọkùnrin ó ṣe máa ṣe ń bọ̀ látọ̀ 40 years lóòótọ́ mo ti mọ̀ pé ọ̀rọ̀ olóyún ni tẹ̀ ní gbọ́mọ yẹn òru ẹgbọ́mọ ẹgbà ẹ ó lẹ́tí ń tẹ̀ mí mo ti gbójú ẹ̀ ti lé mẹ́sì tó gbé àmúni madam ẹ̀ tètè máa lọ kámẹ́rà ń wò mí ṣẹ́mọ̀ kò sí bọ́kọ̀ ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ kò lè dáríjì ọkọ yẹn kò possible kò lè dáríjì ọkọ yẹn bọ́ ẹ àmọ̀ mà ṣẹ́rí ẹ̀ ń tíráyè ẹ máa gbọ́ ọkùnrin ẹ máa gbọ́ tó bá ti ní problem ẹ máa gbọ́ policy tèmi yóò dáa tèmi bá ti lè mú ẹ wà láì small be lie kò sí wọ́n sọ fún yín wọ́n ẹ̀ tẹ́ lè wá kẹ́rù wọ́n máa wá bá kẹ́rù ẹ ni o lè wá kẹ́rù lé mi ò lè fọ́ kí bẹ́ẹ̀ fún yẹn no ẹ jẹ́ ká sọ tán mò ń bọ̀ ẹ má mo ti pọ́n yín lé mo ní obìnrin ti fáì ẹ gbọ́ ọ̀kan tí mo sọ ẹ máa gbọ́ mo ní ọkùnrin a kì í ṣe sacrifice lórí aya wa wọn ò parọ́ obìnrin ló máa ń ṣe jù tilẹ̀ tọ́lọ́run gbogbo ọmọ tó ń sọ ló ń ṣẹlẹ̀ táwa ti rí àwa òṣèlú làwa ó ń ṣẹlẹ̀ dáadáa pé àwa kọkọ̀ ń ṣàlè níláárí ó lè wọlé aláwo ó lè wọlé aláfàá at the end of the day nǹkan tẹ́mi ń sọ ń bẹ̀ mà àṣejù yín máa ń pọ̀ jù ẹ ti ṣe ó tọ́ mo sọ fún yẹn mo ti rí ìrírí ayé àṣejù obìnrin máa ń pọ̀ jù ìgbà mi lọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ó lè lọ gbé Yusuf sí akílẹ̀ sọ̀rọ̀ ó lè gbé baba lẹ́gbàá ó lè gbé Àyìnlá Ọmọwúrà ẹ mọ obìnrin ni ókè mò ń pè kéṣẹ́ àtìkọ́ ọjọ́ kan torí tèmi àti àwọn bá ti ń sọ̀rọ̀ èmi láìka àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè gbé ìyàwó tó bá forí balẹ̀ fọ́kọ àgbàdúrà kọ ó máa lọ pa kíní yẹn ni èmi lẹ̀ sí ni pé ìtì ẹ̀ ti gùn mọ́mì ẹ máa gbọ́ màá mi òun lóbìnrin ìfà ó ya mọ́mì mi lẹ́nu mọ́mì mi wà láyé dọ̀la mo ye burú tó tó bá bìlì pé tí n bá márì pé mi nílò obìnrin ilé ayé mi ní jayan ilé ayé táyé máa fi parẹ́
ní ìlú obìnrin but mo lè kúrò nílé tó tílé bá sun òun ló máa pè tó máa bẹ̀ mo ní ṣé ó ti rẹ̀ ẹ́ tí ò bá tí ì rẹ̀ ẹ́ ká ti continue tó yé ń sìn ìgbà yẹn ló máa lọ pa fáàdì yẹn tí àpò obìnrin mi náà ó máa yọ cd mo ti níyàwó ọ̀rẹ́ mi ó máa gbogbo cd ilé ó máa wo dànù ni pé kí ló dé tó òun lòún bá sọ̀rọ̀ ṣe mọ̀ but at the same time ẹ̀yin náà lè ń fà á ìfẹ́ nì tí àbá nífẹ̀ẹ́ ẹ̀ lè lọ ṣe nǹkan tẹ́ ṣe torí ọkọ yín ẹ fẹ́ kó lówó ó dẹ̀ ti lówó. bàbá wọn ò ní jẹ́ sọ̀rọ̀ o. Praise the Lord. Mo fẹ́ sọ̀rọ̀ kékeré kan sí ọ̀rọ̀ tó ti ń sọ látàárọ̀. Bí ọ̀rọ̀ táwọn ń sọ lọ pé àwọn obìnrin pé tí n bá fẹ́ ìyàwó mo lè tí n bá ṣe àṣemáṣe níta tí n bá sọ fún ìyàwó mi ní tẹ̀ ní pé family sí it's like bí ìgbà tí obìnrin ẹlẹ́ran ara lóòótọ́ a máa gbónára gan pé kíní tí obìnrin a máa nífẹ̀ẹ́ ọkọ wa ju bí àwọn ṣe nífẹ̀ẹ́ wa lọ ẹni yìí àti fẹ́ gbogbo ọkàn wa àti fífẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ fún obìnrin rere láti ṣe fún ọkọ ẹ̀ yàn láti fi àdúrà kún náà pé mo ń gbàdúrà fọ́kọ mi kó ní lọ síwájú àwọn ọmọ tá a bí a fẹ́ kó di báyìí à ń ṣe prayer yẹn adẹ̀jọ́ ń ba lọ ọkùnrin yẹn ó wá di ọ̀la ó wá ní òun rí obìnrin kan ta òun ṣe àṣemáṣe pẹ̀lú ẹ̀ òun ṣe mistake ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ń da lérú ó ń tú ilé kò sí bí obìnrin náà ṣe lè ní ẹ̀mí Ọlọ́run tó in fact irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń da ilé rú ó máa pín ọkàn ó máa pín ìfẹ́ yẹn á pín sí méjì obìnrin yẹn ò ní ever love deep mọ́ torí ó ti gbé ọkàn ẹ̀ lé ọkọ ẹ̀ pé ọkọ mi mo fẹ́ tọkàntọkàn bọ̀ ìfẹ́ yìí ó ti pín ìfẹ́ yẹn ò ní dàbí mọ́ kò sí bọ́n ṣe lè ṣe so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dá fún ọkùnrin àti obìnrin rere tó jẹ́ pé kò ní boyfriend pẹ̀lú ọkọ ẹ̀ ó ń ṣe òtítọ́ pẹ̀lú ọkọ ẹ̀ ó ń fẹ́ kí lọ síwájú lọ ó kí gbogbo nǹkan wọn máa lọ déédéé kí ọkùnrin kò fàyè lẹ̀ fún ọkùnrin náà tó bá gba Ọlọ́run gbọ́ tàdé ní àjọsìn nílé Ọlọ́run àjọ ń gbàdúrà ìlọsíwájú kò dára tó nítorí pé ká máa fi respect fún ara wa ó máa ń jẹ́ kí ilé máa ń tètè ṣe kinní gan ó máa ṣe torí pé tí ọkọ mi tó bá bọ̀wọ̀ fún mi tèmi náà bá bọ̀wọ̀ fún gbogbo nǹkan tá kò ní jẹ́ kí nǹkan téèyàn ti ń plan kí ó lọ síwájú mo bẹ̀ wá mo fi Ọlọ́run bẹ̀ ó tọkùnrin ó kù sọ́wọ́ wa ká tún ilé wa tò Ọlọ́run á gbàdúrà wa. àní lọ much lórí area yẹn mọ́ kasáré church kejì torí ọjọ́ ṣẹ́mọ̀ àmúlẹ̀mùsọ̀lókùn. Shalom.
Shalom.